ẹ kú ilé o ọpẹ́yẹmí ọmọ yín ti dé gẹ́gẹ́ǹgẹ́ ẹ̀gẹ̀gẹ̀ǹgẹ́ ọpẹ́yẹmí náà ní ọmọ adébóyè mo ti dé sí yín lọ́rùn gẹ́gẹ́dìǹgẹ́ dígẹ́dìǹgẹ́. àwọn àdánfò lókè wọ́n fọ́nká sójú ọ̀run wọn ò máa mọ bí wọ́n lọ Elédùà ló ń ṣe ìkẹ́ wọn kó kẹ́yìn. èní lẹ́ni jẹ́ ẹni abẹ̀lọ́wẹ̀ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ níbi gbogbo tẹ bá ti ń wò mí ojú tẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mí nídìí èmi lọmọ yín ọpẹ́yẹmí ọmọ adébóyè mo dé sí yín lọ́rùn. mo ní èní lẹ́ni jẹ́ torí wípé mo ti ń procrastinate mo ti ń sún kínní síwájú jù mo ti ń jẹ́ kó pẹ́ jù mo ní mo ṣàfẹ́ ṣíkànnì mo fẹ́ ṣíkànnì kí n máa sọ èdè yorùbá torí wípé mo ti ṣíkànnì kan tẹ́lẹ̀ tó jẹ́ pé èdè òyìnbó ni nígbà tí mo wá wo àwọn subscribers mi mo rí wípé àwọn tí ó jẹ́ elédè wọn kì í ṣe elédè mi kí n sọ àwọn East Africa ni wọ́n pọ̀ jù lórí ìkànnì yẹn àmọ́ ó dẹ̀ ń wù mí láti ṣe kí ni láti bẹ̀rẹ̀ ìkànnì ní èdè yorùbá torí wípé mo fẹ́ gbé tuntun jáde mo fẹ́ gbé àrà tuntun wọ̀ lọ́tẹ̀ yìí mo ti wò káàkiri orí YouTube kò sí ìkànnì tó jẹ́ wípé wọ́n ń sọ èdè yorùbá níbẹ̀ gbogbo wọn pátá èdè gẹ̀ẹ́sì ni wọ́n máa ń sábà ṣe àfi kí wọ́n tó máa ń ṣe lọ́wọ́ kí wọ́n máa fi èdè wa sí ìyẹn yorùbá sí ní àárín kankan nígbà tí mo dẹ̀ tún wò lọ tí mo rò bọ̀ mo rí i pé àwọn tí wọ́n ń ṣe yorùbá vlog ó challenge ni kò ń ṣe wípé wọ́n ń dìdí vlog ní èdè yorùbá orúkọ tèmi ni ọpẹ́yẹmí ọmọ adébóyè ọmọ lábẹ́ olúmọ ẹ̀gbá òun lèmi ní orí ìkànnì mo fẹ́ sọ ìkànnì ní ọpẹ́yẹmí onítàn show torí pé a máa sọ̀tàn torí pé mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo láìkì kí n máa ya àwòrán kí n máa ya fídíò kí n máa ṣe gbogbo yẹn kí n dẹ̀ máa ṣe documentary as in kí n máa ya fídíò ara mi kí n máa tọ́jú ẹ̀ pamọ́ òun ni nǹkan tí mo fẹ́ torí pé nígbà tí mo wà kékeré nǹkan tí mo fẹ́ yàn láàyò òun ni ìròyìn kí n máa ka ìròyìn ní èdè yorùbá àmọ́ orí ló mọ ibi tí ẹsẹ̀ ń gbé ni lọ ilẹ̀ àràbù ni mo wà ilẹ̀ àràbù arab country ni mo wà ní èyí tó já sí wípé màá máa gbé àwọn nǹkan wá fún yín tí nípa àwọn àràbù tí ẹ mọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan nǹkan tó bá tún wá ń lọ ní orí nílé lóko lájù a máa gbé wá eléyìí tí mo bá rí pé mo lè tẹnubọ̀ eléyìí tó jẹ́ pé mo bá rí pé mo lè dá sí àwa náà dá sí àtẹnubọ̀ á jẹ́ kẹ́ mọ bí àwa náà ṣe ń ronú lórí yẹn so nǹkan tí mo wá sọ ni pé máa máa ṣe vlog lórí ìkànnì yìí màá tún máa sọ̀rọ̀ nípa trendy gist á tún máa sọ̀rọ̀ nípa àwọn àràbù àwọn nǹkan tí ojú máa ń rí nígbà mìíràn tí ẹnu ò lè sọ tó jẹ́ wípé àwọn tó wà nílé wọn mọ̀ àbí ó ṣe ń lọ. ọpẹ́yẹmí náà ni ọmọ adébóyè mo ti fẹ́ máa lọ àwọn kí tó máa lọ ọ̀nà ibi iṣẹ́ ni mo wà ẹ sì máa rí ẹ máa ríran wò ẹ máa fẹ́ràn ìkànnì nítorí pé èdè yorùbá tí ò ní kọ́lọ́fín tí ò ní nǹkan kan nú èdè yorùbá pọ́nbélé ni wọ́n máa sọ níbí báyìí ẹ ṣé púpọ̀ ẹ̀yin onítèmi kẹ́ ẹ tó lọ tó bá jẹ́ àgbà àkọ́kọ́ ẹ̀yin lélẹ́yìn máa sọ pé ẹ sì lè padà wá kẹ́ wá wò bóyá ẹ máa nífẹ̀ẹ́ sí ìkànnì àbẹ́ẹ̀ni nífẹ̀ẹ́ sí àmọ́ kẹ́ tó lọ ẹ bá mi tẹ like button eléyìí tí ó thumbs up báyìí ṣé ti yé yín ẹ bá mi tẹ tẹ bá ti bá mi tẹ ẹ máa ṣe rere èmi náà máa ṣe rere gbogbo wa máa ṣe rere lápapọ̀ ó dàbọ̀ ó dìgbà mo tún máa rí yín èmi ni tiyín tòótọ́ ọpẹ́yẹmí onítàn ọpẹ́yẹmí onítàn TV ó dàbọ̀ ó dìgbà.